eléyìí tún gbẹnu tán o, ṣé ti gbọ́ nǹkan tí òṣèré yìí sọ pé Tóyìn Abraham ṣe fóun tó bà òun lọ́kàn jẹ́ gidigidi, kódà ó gbomi lójú òun. Ó ga o, ṣé Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ ò ti wá rugi oyin báyìí? Sẹyin Naa ti gbọ́ bí ọmọkùnrin kan ṣe jáde tó ní òun fún Priscilla ọmọ Ìyábọ̀ Òjó ní ọ̀kan nínú kíndìnrín òun nítorí pé olólùfẹ́ òun ni àti pé òun ló fẹ́ tẹ́lẹ̀. Ṣùgbọ́n Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ kò mú ìlérí tí wọ́n ṣe fóun ṣẹ lẹ́yìn ìgbà tí òun fún wọn ní kíndìnrín òun tán. Ọkọ mi kọ́ ló ní kí n má ṣeré tíátà mọ́ o. Àwọn alágbàtà fíìmù àti àwọn ọ̀gá alágbò òṣèré ló dẹ́yẹ sí mi nítorí pé mo kọ̀ láti bá wọn ní ìbálòpọ̀. Mo jẹ́ Afọláyan tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lórí ìdí tí kò fi hàn nínú fíìmù mọ́. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Eléyìí tún gbẹnu tán o, ṣé ti gbọ́ nǹkan tí òṣèré yìí sọ pé Tóyìn Abraham ṣe fóun tó bà òun lọ́kàn jẹ́ gidigidi, kódà ó gbomi lójú òun. Bó tilẹ̀ jẹ́ pé ó ti ṣe díẹ̀ tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ tó sì ṣeé ṣe kí Tóyìn Abraham fúnra rẹ̀ ti gbàgbé pé ìṣẹ̀lẹ̀ náà wáyé, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní tí ẹni tó ṣègbọ̀nsẹ̀ bá gbàgbé ẹni tó kò lè gbàgbé láyéláyé. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ náà rí pẹ̀lú bí òṣèré ilẹ̀ wa nì Yomi Adéyẹrí ṣe mẹ́nu bà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí, níbi tó ti sọ pé Tóyìn Abraham ṣe ohun tó dùn òun, kódà ó gba omi lójú òun tó sì jẹ́ ohun mánigbàgbé fún òun. Nínú ọ̀rọ̀ rẹ̀, òṣèrékùnrin sọ pé arẹwà òṣèré ilẹ̀ wa tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní ìyá eré yìí fi ojú tẹ́ńbẹ́lú òun. Ó ní ó sọ ọ̀rọ̀ àrífín sí òun bó tilẹ̀ jẹ́ pé ó bá òun lẹ́nu iṣẹ́ tíátà ni tí òun sì jẹ́ ọ̀gá fún un nínú iṣẹ́ náà. Ó ní ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ti gbé ọwọ́ rẹ̀ sókè ju ti òun lọ ló fi yájú sí òun. Ǹjẹ́ kí ni Tóyìn Abraham ṣe fún Yomi tó ní òun kò lè gbàgbé láyéláyé? Ọkùnrin náà ní níṣe ni àwọn wà lóko eré kan lọ́dún náà lọ́hùn tí wọ́n sì ní kí wọ́n wá fún àwọn ní owó oúnjẹ. Yomi ní nígbà náà òun àti àwọn tán jọ jẹ́ ẹgbẹ́ lẹ́nu iṣẹ́ tíátà ti ń gba 2,000 gẹ́gẹ́ bí owó oúnjẹ. Ṣùgbọ́n nígbà tí Tóyìn máa fowó oúnjẹ ránṣẹ́ sí òun, ó ní kí wọ́n fún òun ní 1,000. Ó ní òun wá béèrè pé nítorí kí ni wọ́n ṣe máa fún òun ní 1,000. Nínú ọ̀rọ̀ rẹ̀, Yomi ní kódà mo tiẹ̀ rò pé ọmọkùnrin yẹn ló mú owó yẹn wá fúnra ara ẹ̀ ni. Mo wá béèrè pé kí ló dé tó fi máa fún mi 1,000 lówó oúnjẹ. Ó wá ní ohun tí pòdúsà ní kí òun fún mi nìyẹn. Mo wá ní kó dáa padà fún un, ṣùgbọ́n nígbà tó dáa padà fún un kì í ṣe pé ó so eléyìí lẹ́yìn mi o. Mo wà níbẹ̀ nígbà tí Tóyìn sọ fún Fẹ́mi Bernard pé àbí ẹ máa wòran nígbà tí òun wà bí Yomi yìí wọn kì í fún àwọn lówó oúnjẹ o lẹ́ni tó bá mi nídìí iṣẹ́ yìí, ṣùgbọ́n nígbà tí à ń sọ yìí Ọlọ́run ti ní kó lórúkọ jù mí lọ, ṣùgbọ́n ó bá mi lẹ́nu iṣẹ́ yìí ni. Bó ṣe wá sọ̀rọ̀ yẹn mo ní ha ìwọ Tóyìn, pẹ̀lú omijé lójú ni mo fi ń sọ o pé lẹ́nu ẹ. Nígbà tẹ́mi ń tẹ̀lé Fúnṣọ́ Adéolú, eré tí bọ̀dá Fúnṣọ́ máa ṣe nígbà náà lọ́hùn tí àkọlé rẹ̀ ń jẹ́ iná èṣìṣì, ìwọ yìí Bukiret ló tẹ̀lé wá, akójọ la fi ẹ́ ṣe, ó kàn jó ní klọ́ọ̀bù nínú eré yẹn ni. Ọ̀rọ̀ yẹn wá dùn mí gan. Lẹ́yìn tí mo sọ̀rọ̀ yẹn tán níṣe ni mo sunkún kúrò níbi eré náà tí mo sì sọ fún Ọlọ́run pé kó wo ọjọ́ yìí kó jẹ́ kí n ṣoríire nídìí iṣẹ́ yìí. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní kó wá bẹ̀ mí nígbà tó yá tí òun náà sì wá bẹ̀ mí, ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà nínú ọ̀rọ̀ náà ni pé tó bá jẹ́ pé mo bínú kúrò lóko eré náà lọ́jọ́ yẹn, bóyá mi ò bá má tí ì dé ibi tí mo dé lónìí nídìí iṣẹ́ tíátà, nítorí eré tá à ń sọ yìí wà lára àwọn eré tí àwọn èèyàn fi mọ̀ mí. Báyìí ni òṣèré ilẹ̀ wa Ọ̀tá Yomi Adéyẹrí ṣe ṣe àlàyé níbi ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe yìí, níbi tó ti ṣàlàyé ìrìn àjò ayé rẹ̀ àti bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn tó gbọ́ ọ̀rọ̀ tí Yomi sọ yìí ló ń dá lẹ́bi pé kò yẹ kí òṣèré yìí tún sọ ọ̀rọ̀ yìí síta mọ́ lẹ́yìn ìgbà tí Tóyìn ti bẹ̀. Wọ́n ní bí a ò bá gbàgbé ọ̀rọ̀ àná, a ò ní rẹ́nìkan à ń bá ṣeré. Wọ́n ní ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ láti bí ọdún 10 sẹ́yìn ló tún wá ń sọ báyìí. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé kò sí ohun tó burú nínú ọ̀rọ̀ tí òṣèrékùnrin yìí sọ. Wọ́n ní nítorí ìtàn ayé rẹ̀ ló ń sọ àti pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti Tóyìn jẹ́ nǹkan mánigbàgbé fún un. Pàápàá jùlọ ó ṣe jẹ́ pé eré tí wọ́n ṣe yìí wà lára àwọn eré tí Ọlọ́run fi gbé orúkọ rẹ̀ jáde. Wọ́n ní bó ṣe sọ̀rọ̀ yìí kò túmọ̀ sí pé ó di Tóyìn sínú. Ó ga o, ṣé Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ ò ti wá rugi oyin báyìí? Sẹyin Naa ti gbọ́ bí ọmọkùnrin kan ṣe jáde tó ní òun fún Priscilla ọmọ Ìyábọ̀ Òjó ní ọ̀kan nínú kíndìnrín òun nítorí pé olólùfẹ́ òun ni àti pé òun ló fẹ́ tẹ́lẹ̀. Ṣùgbọ́n Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ kò mú ìlérí tí wọ́n ṣe fóun ṣẹ lẹ́yìn ìgbà tí òun fún wọn ní kíndìnrín òun tán. Àfàìmọ̀ kó má jẹ́ pé òṣèrébìnrin ilẹ̀ wa tó ṣẹ̀ṣẹ̀ fọmọ fọ́kọ láìpẹ́ yìí ni Ìyábọ̀ Alice Òjó ló lókìkí jù báyìí lórílẹ̀‐èdè wa nítorí pé oríṣiríṣi ọ̀rọ̀ ló ń jáde nípa rẹ̀. Ọ̀rọ̀ òṣèrébìnrin yìí ti wá ń dàbí egbìnrin ọ̀tẹ̀ tó jẹ́ pé bó ṣe ń pàkan nìkan ń rúwé. Lọ́wọ́ tá a wà yìí, báwọn èèyàn bá sọ̀rọ̀ nípa Ìyábọ̀, wọ́n á sọ nípa ọmọ rẹ̀ bí àwọn kan ṣe ń bu nítorí ọ̀rọ̀ òṣèré ẹgbẹ́ rẹ̀ Lizzy Anjorin, ní àwọn kan ṣá nítorí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ làwọn tó ń wọ nílẹ̀ tuurutu lórí ọ̀rọ̀ Mohbad náà ò gbẹ́yìn. Ṣùgbọ́n èyí tó tún ṣẹ̀ṣẹ̀ jáde nípa rẹ̀ tún lékè
Yínká kódà ó gbẹnu tán. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún àwọn ènìyàn tó sì ṣòro gidigidi láti gbàgbọ́. Àwọn kan tiẹ̀ ti ń sọ pé tó bá fi lè jẹ́ pé irọ́ ni ọmọkùnrin tó jáde láti wá sọ ọ̀rọ̀ kàbìtì báyìí ń pa. Àwọn èèyàn ní kí òṣèré yìí gbé ọmọkùnrin yìí lọ sílé ẹjọ́ bó bá tilẹ̀ jáde tó sọ pé àwàdà ni òun fi ń ṣe. Wọ́n ní tí Ìyábọ̀ ò bá ti fi ẹnìkan jófin nínú àwọn tó ń bà á lórúkọ jẹ́ yìí, àwọn tó kù ò ní sinmi. Ọmọkùnrin kan tó pe orúkọ ara rẹ̀ ní Báyọ̀ Òjó ló jáde sórí ayélujára báyìí ló sì fi ẹ̀sùn ńlá kan òṣèré ilẹ̀ wa tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Queen Mother yìí. Tó ní kí àwọn èèyàn bẹ̀ẹ́ kó wá mú àdéhùn tó ṣe fún òun pé òun máa dá òun lókoòwò ṣẹ lẹ́yìn tí òun ti fún ọmọ rẹ̀ tó ṣe ìgbéyàwó láìpẹ́ yìí, ìyẹn Priscilla Òjó tó ti di Priscilla Hadiza Nkambala báyìí ní ọ̀kan nínú kíndìnrín òun. Ọmọkùnrin yìí ní òun ni Priscilla ń fẹ́ tẹ́lẹ̀ nígbà tó sì ní àìsàn kan tó ba kíndìnrín rẹ̀ jẹ́ tí wọ́n ló nílò kíndìnrín ni òun fi ọ̀kan nínú kíndìnrín òun sílẹ̀ fún kí ara rẹ̀ lè yá. Ó ní ṣùgbọ́n lẹ́yìn tí òun ṣe eléyìí tán ni Priscilla fi òun sílẹ̀ tó dà òun nù bí omi ìṣanwọ́ tó sì bá ọmọkùnrin olórin Tanzania tó fẹ́ yìí lọ. Báyọ̀ tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ohun tó burú jù nínú ọ̀rọ̀ yìí ni pé dókítà ti sọ fún òun pé òun kò lè ṣiṣẹ́ agbára mọ́ lẹ́yìn iṣẹ́ abẹ yìí nítorí iṣẹ́ àwọn tó ń ṣe omi inú ọ̀rá ni òun ṣe nígbà náà. Tí Ìyábọ̀ Òjó sì ṣe ìlérí pé òun máa dá òun lókoòwò. Ṣùgbọ́n lẹ́yìn tí òun fún ọmọ rẹ̀ ní ọ̀kan nínú kíndìnrín òun tán, níṣe ni òṣèrébìnrin yìí àti ọmọ rẹ̀ pa òun tì. Pẹ̀lú omijé lójú ni ọmọkùnrin tó pe ara rẹ̀ ní Báyọ̀ yìí ṣe ń ṣe àlàyé yìí ló sì ń bẹ Ìyábọ̀ Òjó pé kó wá mú ìlérí tó ṣe fún òun kí òun tó fún ọmọ rẹ̀ ní kíndìnrín òun ṣẹ. Báyọ̀ ní òun kò fẹ́ jáde wá sórí ayélujára láti wá sọ ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí òun gba òun nímọ̀ràn pé kí òun tètè ké gbàjarè síta kí ìyà yìí má bàa jẹ òun gbé àti pé ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ ni kó ṣẹlẹ̀ nítorí pé níṣe ni Ìyábọ̀ Òjó fẹ́ fi ọwọ́ ọlá gbá òun lójú. Ṣùgbọ́n kàyéfì ńlá ni ọ̀rọ̀ yìí jẹ́ fún gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ tí ọmọkùnrin yìí sọ yìí. Bí àwọn kan ṣe ń sọ pé nígbà tí kìí ṣe pé ọmọkùnrin náà ní àrùn ọpọlọ pé báwo ló ṣe máa dédé jáde láti wá fi irú ẹ̀sùn bàǹtàbàǹtà báyìí ṣeré. Wọ́n ní ṣé ó mọ ohun tó lè ti ẹ̀yìn rẹ̀ jáde. Bẹ́ẹ̀ làwọn míì ní ó kàn fẹ́ fi ìbanilórúkọ jẹ́ tó ń ṣe yìí lókìkí ni nítorí ìrísí rẹ̀, ìsọ̀rọ̀sí rẹ̀ àti ìhùwàsí rẹ̀ kò jọ ẹni tí Priscilla lè wò lẹ́gbẹ̀ẹ́ ká má tiẹ̀ sọ ti pé wọ́n fẹ́ ara wọn. Tí ọ̀pọ̀ èèyàn sì ń sọ pé àfi kí Ọlọ́run gbé Ìyábọ̀ Òjó borí àwọn ọ̀tá rẹ̀ nítorí ìbanilórúkọ jẹ́ tó ń káàkiri nípa òṣèré yìí ti pọ̀ jù. Ọkọ mi kọ́ ló ní kí n má ṣeré tíátà mọ́ o. Àwọn alágbàtà fíìmù àti àwọn ọ̀gá alágbò òṣèré ló dẹ́yẹ sí mi nítorí pé mo kọ̀ láti bá wọn ní ìbálòpọ̀. Mo jẹ́ Afọláyan tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lórí ìdí tí kò fi hàn nínú fíìmù mọ́. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa ni Mojírọ́lá Afọláyan Ọláyíwọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mojí Afọláyan ti sọ̀rọ̀ lórí ìdí tí kì í fi sábà kópa nínú eré mọ́. Mojí Afọláyan ṣe àwọn àlàyé yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe lórí ètò Oyinmomo TV tí Kazeem Adéròunmú ṣe atọ́kùn rẹ̀. Òṣèrébìnrin ṣàlàyé pé kì í ṣe ọkọ òun ló ní kí òun má kópa nínú eré mọ́ o, bí kò ṣe pé òun kọ̀ láti hu àwọn ìwà tí kò tọ́ kan. Bí ẹ ò bá gbàgbé pé láti bí ọdún díẹ̀ sẹ́yìn ni Mojí Afọláyan kò ti kópa nínú àwọn eré mọ́ kó tó wá di pé ó kópa nínú Aníkúlápó tí Kúnlé Afọláyan ṣe. Kàyéfì ńlá sì ni eléyìí jẹ́ fún ọ̀pọ̀ èèyàn tí wọ́n sì ti ń béèrè pé kí ni ìdí tí arẹwà òṣèrébìnrin ò fi hàn lójú àwòrán mọ́. Mojí ṣàlàyé níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní dẹ́yẹ sí òun lágbo òṣèré nítorí pé òun kọ̀ láti ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn nǹkan lágbo eré tíátà. Mojí Afọláyan tó jẹ́ ìyàwó àgbà òṣèré ilẹ̀ wa Razak Ọláyíwọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òjò Pagogo sọ pé pẹ̀lú bí ọkọ òun ṣe jẹ́ onítíátà wọ́n sì máa ń fi ìbálòpọ̀ lọ òun láì bìkítà ipò rẹ̀. Bẹ́ẹ̀ ló tẹ̀síwájú pé ọ̀pọ̀ àwọn alágbàtà fíìmù ló máa ń béèrè ìbálòpọ̀ lọ́wọ́ àwọn obìnrin kí wọ́n lè máa lò wọ́n nínú eré àti pé kí wọ́n lè bá a sọ wọ́n di olókìkí. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bí òun ṣe kó ara òun ní ìjánu nígbà náà nítorí pé òun ń jẹ èrè rẹ̀ báyìí. Ó ní ọ̀pọ̀ obìnrin ló jì sí ọ̀fìn nígbà náà nítorí èròǹgbà láti di ìlúmọ̀ọ́ká tó sì jẹ́ pé gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé nígbà náà ló padà wá ń dùn wọ́n báyìí. Nígbà tó ń sọ̀rọ̀ Mojí ní wọ́n ń gbé wọn nígbà náà tí wọ́n sì ń fi ojú wọn hàn nínú àwọn àwòrán eré àmọ́ níṣe ni wọ́n ń ka gbogbo àwọn tí wọ́n ti bá sùn fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bó ṣe bẹ̀rẹ̀ eré tíátà Mojí Afọláyan ṣàlàyé pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ tíátà kì í ṣiṣẹ́ tó wu òun lọ́kàn rárá tó sì jẹ́ pé iṣẹ́ akọ̀ròyìn àti akàròyìn ló wu òun. Ó ní kódà bàbá òun mọ̀ pé iṣẹ́ náà kò wu òun rárá àmọ́ ohun tí Ọlọ́run bá ti kọ mọ́ èèyàn dandan ni kó wá sí ìmúṣẹ. Ó fi kún un pé tipátipá ni bàbá òun fi tì òun bọnú eré sinimá kó tó wá di pé òun wá bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ eré sinimá ṣíṣe. Mojí ní 1985 ni òun kọ́kọ́ kópa nínú eré sinimá èyí tí bàbá òun ṣe tí wọ́n sì gbé lọ sí sinimá nígbà náà àti pé ọ̀dọ̀ bàbá òun ni òun ti kọ́ kópa nínú eré ṣíṣe. Àgbà òṣèré yìí ní lẹ́yìn ìgbà náà ni òun wá kópa nínú àwọn eré tí wọ́n tà fún àwọn alágbàtà eré. Nígbà tí àgbà òṣèré yìí ń sọ̀rọ̀ ó ní lẹ́yìn ìgbà náà ni mo bá Jídé Kòsọ́kọ́ ṣiṣẹ́ ní 1999 mo bá Fàlẹ́
fàlíwèrè pèsè ìgbésẹ̀. Láti ibẹ̀ lọ ni Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní gbé mi sókè. Nígbà tí àgbà òṣèré yìí sọ̀rọ̀ lórí ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Òjó Pagogo tó jẹ́ àgbà òṣèré, Mojí Afọláyan sọ pé oko eré sinimá ni òun àti ọkọ òun ti pàdé, bó tilẹ̀ jẹ́ pé òun kò lérò láti fẹ́ òṣèré tẹ́lẹ̀. Ó ṣàlàyé pé ọ̀pọ̀ ogun ló dìde sáwọn níbẹ̀rẹ̀ nítorí ẹ̀sìn àwọn tó yàtọ̀, àmọ́ tí àwọn fi sùúrù àti ìfaradà tó ìdílé àwọn. Ó ní ó máa ń ba òun lọ́kàn jẹ́ nígbà tí òun bá wo bí àwọn ìgbéyàwó ṣe ń túká lóde òní, tó sì gba àwọn lọ́kọláya lámọ̀ràn láti máa ní ìfaradà, ìfẹ́ àti àmúmọ́ra láti tò ìdílé wọn. Ó fi kún un pé ìgbéyàwó kì í ṣe ohun tó rọrùn ní tòótọ́ nítorí pé ó gba ẹ̀kọ́ ó sì gba èrò. A bí Mojí Afọláyan ní ọjọ́ 5 oṣù kejì ọdún 1968 sínú ìdílé Adéyẹmí Afọláyan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Adé Love. Arẹwà òṣèrébìnrin ni àkọ́bí bàbá rẹ̀ tó sì gbajúmọ̀ fún ẹwà rẹ̀ lágbo òṣèré sinimá. Ọmọ bíbí ìlú Àgbámú ní ìpínlẹ̀ Kwara ni Mojí, àmọ́ ìpínlẹ̀ Èkó ló gbé dàgbà. Mojí lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Coker Primary School ní ìpínlẹ̀ Èkó, ló sì tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ girama Èsẹ́ Ìlúdùn Anglican Grammar School. Lẹ́yìn náà ló lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Mojí Afọláyan bẹ̀rẹ̀ eré sinimá ní 1985 tó sì ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. Ó jẹ́ ẹ̀gbọ́n fún Kúnlé Afọláyan, Àrẹ̀mọ Afọláyan, Gabriel Afọláyan àti gbogbo àwọn ọmọ Adé Love tó kù. Ó ṣe ìgbéyàwó pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ míì Razak Ọláyíwọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òjó Pagogo, tí Ọlọ́run sì ta ìgbéyàwó náà lọ́rẹ pẹ̀lú ọmọ alálùbáríkà 3.